Mus'ab ibn Umair ẹni ọkọ̀ sí ìmáàmù ń gbòòrò Mẹ̀dínà kọ́dà ká Ànábì ó tó dé. Àwọn tó kọ biography Mus'ab wọ́n nígbà tí Mus'ab ń dàgbà ní Maka àwọn ò rí ọ̀dọ́ kan tó wà as handsome as Mus'ab ibn Umair. Àwọn ọ̀wárẹ̀ ni tí máa múra tí máa sẹ̀sọ́ tó Mus'ab ibn Umair. A jẹ́ pé àti natural beauty handsomeness àti artificial one gbogbo ẹ̀ lọ́lọ́mọ torí pé olówó làwọn òbí rẹ̀. Kò sí tí Mus'ab fẹ́ wọ̀ tí ó wọ̀ ń gbòòrò Maka. Òun náà ń bẹnu àwọn ọ̀dọ́ tó tètè tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. Àwọn òbí rẹ̀ náà wá wò pé kí láì discourage ẹ̀ wọ́n ní ó ti dójú ẹnu ọ wà bó ṣe máa kéta fúnra rẹ̀. Wọ́n cut gbogbo resources from him. Tọ̀dọ́nù bàbá sọ tàgbàlagbà ẹ̀yin ọ̀dọ́ ní ẹ̀yin wò torí pé ọkàn máa lọ halkọ̀ wọ́n ní òsì school fees mọ́ ọlọ́wàsí wọ́n ní tó kù ní pé yàrá tí mo ní ọmọ gbé wọn bá mú kí rẹ̀ wọ́n ti ra mọ́tò fún ọ tó ń gbé lọ ilé ìwé táwọn èèyàn yóò kù rẹ̀ ti ń rí ọgá ọlọ́mọ ṣàánú ọmọ yìí bí Mus'ab ti rí jọ náà nù wọ́n ní ọba àwọn gbé kí mọ́tò òní sọ pé àdádì kò lé tó báyẹn àgọ́ kò lé tó báyẹn ní tẹ́ fẹ́ náà máa ṣe ní tẹ́yìn ọ̀dọ́ òní ọ̀pọ̀lọpọ̀ ó bínú o wàláì Mus'ab kò ṣe bẹ́ẹ̀. Mus'ab jáde pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ọmọ olówó ọmọ ọlọ́lá ọwá dẹni tí ń wọṣọ kan kí ń gbòòrò Mẹ̀dínà. Ìtàn kọ àkọọ́lẹ̀ rẹ̀ tí ó fẹ́ máa gba omi lójú yàn pé njọ́ tí Mus'ab kú kò ní nǹkan kan tí wọ́n è sin tí wọ́n è bò àfàsọ tí ń bẹ lọ́rùn ẹ̀ tí gbọ́ nǹkan kan o wọ́n ní bí wọ́n bá wá fa aṣọ yìí tí wọ́n fi bo orí àtọ́jú rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó sílẹ̀. Àwọn àgbà àkọ́dá kẹ́sì òkú sílẹ̀ bí wọ́n bá tún wá fà pé ẹfà orí ó sílẹ̀. Ànábì ní tó kù ní pé ẹ bo orí ẹ wá kókó ẹ lọ fi bo ẹsẹ̀ rẹ̀. Ọmọ olówó ọmọ ọlọ́lá haulai humu sahaba gbẹ̀njọ́ bá máa fẹnu kẹnu sọ̀rọ̀ àwọn sọ̀hábí Ànábì lọ dá wọn mọ́ o lọ dá wọn sọ̀hábí Ànábì mà. Wọn ò sàdédé rí ipò tọ́lọ ń tò wọ́n sí wọn ṣiṣẹ́ tọ̀. Ẹ̀yà wa kẹ́ mọ́ pé àsọtóbìnrin kan náà nínú àwọn ìyá dáadáa sọ̀hábíyà. Ìyá kan ìtàn kàkọ́ọ́lẹ̀ rẹ̀ pé ogun Uhudu ogun Bádìrù lásọ̀lẹ̀ kan nínú ogun tó lé òun lógun Uhudu. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ bá ogun náà lọ. Ara wọn ni ọ̀nkù Ànábì tá ń pè ní Hamza radiyallahu anhu. Ìyá yìí inú àwọn tó lo ogun jọ náà ńgbàtí ogun rí bó ti rí tán tógun rọlẹ̀ tán òǹkàlùkọ́ ma wá retí bọ́ bá rí táwọn èèyàn ń bọ̀ yọ ma wá wo bóyá sẹmọ̀kẹ́ ni a bá ti rí tó dé náà òkú òun òbókun lọ́nu òǹkàlùkọ́ alhamdulillah bàbá kìíní ní bọ̀ bàbá kìíní ní bọ̀ ẹni tó sì dúró tí ò rí tiẹ̀ sẹmọ̀kọ́ wọn sá yọ ma wò gọ́lọ́ ní kébóyé èèyàn tẹ̀mí kan náà àwọn tí yá yìí ń retí ń jọun sẹ mọ̀ wọ́n. Bàbá tó bí ń bẹ lógun jọ náà ọkọ rẹ̀ ń bẹ lógun jọ náà àbúrò rẹ̀ ń bẹ lógun jọ náà ọmọ bíbí inú rẹ̀ ń bẹ lógun jọ náà kí ló tún kù gbogbo wọn ló lùsù gbogbo wọn lógun ẹyọ kan lẹ́ẹ̀kan náà kọmọ èèyàn kú lẹ́ẹ̀kan náà bàbá rẹ̀ kú lẹ́ẹ̀kan náà ọmọ ìyá rẹ̀ kú lẹ́ẹ̀kan náà ọkọ rẹ̀ kú lẹ́ẹ̀kan náà. Sẹ́yìn pé wọ́n máa di ẹlòmíì mú ni pé wọ́n ti ya wèrè o pé kódà èyí tí ò tó bá àwọn ẹlòmíì ọmọ ẹgbẹ̀ sórí ọmọ faṣọ ya mọ́rẹ̀ la. Ìtàn ni àwọn èèyàn expect pé ọ̀kọ̀ọ̀kan ni wọ́n ń gbé àwọn òkú wá ńgbà ìyá yìí kọ́kọ́ rí boko ọkọ rẹ̀ lọ́kọ́ rí ni wọ́n retí pé kò collapse tí bàbá rẹ̀ kò collapse tọ́mọ rẹ̀ kò wó lulẹ̀ tí àbúrò rẹ̀ kò wó lulẹ̀. Àwọn èèyàn wá ń wọ́ndà pé irú èèyàn wò lélẹ́yìn ẹgbẹ́ kí ló jáde lẹ́nu ẹni ó ti rí òkú ọkọ ẹ̀ òkú ọmọ ẹ̀ òkú bàbá ẹ̀ òkú àbúrò ẹ̀. Imagine that kọ́lá bọ́jọ́kùnrin ntọ́ jáde lẹ́nu ẹ̀ ni pé ayna Rasulullahi sallallahu alaihi wasallam ebe la nabi òkú òun dà
ebe la nabi òkú òun dà èmi rí àwọn ní àparọ́ ẹ fọkàn balẹ̀ ànábì ọ̀gbógun lọ ìyá yìí láfi kí n rí o àfi kí n rí o ìyàwó ìyá tó kọ ọkọ ẹ̀mẹ́ lẹ̀ òkú ọmọ ẹ̀mẹ́ lẹ̀ òkú àbúrò ẹ̀mẹ́ lẹ̀ òkú bàbá rẹ̀ ẹ̀mẹ́ lẹ̀ ọwọ́ alánàbí dà àwọn sọ̀hábẹ́ nù obìnrin nù wọn nígbà tó fojú kan ànábì báyìí ẹgbẹ́ kí ló jáde lẹ́nu ìyá yìí kullu musibatin ba'daka jalal kullu musibatin àṣeyá yìí máa ń tọ́ bá òun kìí ṣe pé kọ́ mà ọmọ kí mùsíbà ńláńlá ni olùsì ọkọ olùsì ọmọ olùsì bàbá olùsì àbúrò lẹ́ẹ̀kan náà orí rẹ̀ ọ̀dàrú ọmọ pé mùsíbà ni ọlámọ gbogbo mùsíbà ni òun lè rí ara gbé sí bí ó bá ti jẹ́ pé látara wa nẹ́bí ló ti bá wọn ikú ti ẹnìkan ni mọ bí ń ṣe dà àmọ́ gbogbo yòókù mùsíbà ni àmàrà mi ò gbé